bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Àárọ̀ lẹ́lòmíì ń wò mí báyìí, ọ̀sán ló bọ́ sí lọ́dọ̀ ẹlòmíì, ní àsìkò yìí tẹ́lòmíì ń wò mí lọ́wọ́ alẹ́ ló bọ́ sí. Kábíyèsí Olódùmarè. Nígbà táwa bá wà láàárọ̀ àwọn kan wà lójú oorun, nígbà táwa bá wà lọ́sàn-án àwọn kan ṣẹ̀ ń pé ẹ káàárọ̀ lójú ara wọn ni. Èyí mo fi sọ wípé àsìkò tó bá bọ́ sí lọ́dọ̀ yín òun ni kí kálukú dìmú. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ọmọ yín náà ni, àbúrò yín, ẹ̀gbọ́n ẹlòmíì, bàbá ni lọ́dọ̀ ẹlòmíì. Sẹ̀sán Adéhùsì tá ń tọ́lọ́hun, bàbá olóyin gan. Bàbá olóyin òríjínà tí mò ń gbé ní Ìyẹ̀sí Ọ̀tà. Tá ń tọ́lọ́run, tá ń tọ́lọ́run. Bàbá olóyin ojúlówó, ẹni tó lóyin òdùn, ara rẹ̀ ni ò yá. Ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ lónìí wá láti Agbára èèyàn dúdú tẹlifíṣàn. Agbára èèyàn dúdú tẹlifíṣàn. Màá fún yín láṣìírí kan lónìí o. Àṣírí bá a ṣe ń mú òjò, bá a ṣe lè mú òjò lásìkò ìnáwó. Àwọn kan ń bẹ o, bàṣẹ jẹ́ ni wọ́n o, obì tí so lẹ́rùn. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìnáwó November, bẹ́ẹ̀ fẹ́ ṣe ní December, bẹ́ẹ̀ fẹ́ ṣe ní January tí ó yẹ kó jòrò, wọ́n lè fẹ́ fi òjò yìí dà yín láàmú. Tó bá jẹ́ pásíkò òjò náà ni ẹ fẹ́ ṣènáwó sí, kó lè Yorùbá lọ́gbọ́n tí wọ́n máa ń dá. Torí àwọn kan ń bẹ lásìkò òjò March, wọ́n máa ń ṣèyàwó. April àsìkò òjò ni àwọn kan máa ń ṣayẹyẹ òkú ìyá wọn bàbá wọn. Bẹ́ẹ̀ ni ibi tí ẹ bá fọlọ́ rẹ̀ sí ibẹ̀ ni ó bá. Ẹlòmíì ń bẹ ọjọ́ ìgbéyàwó ẹ̀, ọjọ́ ìbí rẹ̀ ló máa ń fẹ́ kó bọ́ sí. Bẹ́ẹ̀ ni àwọn kan máa ń fẹ́ kọjọ́ ayẹyẹ ìgbéyàwó wọn kó bọ́ sí ọjọ́ ìbí wọn. Òun ni wọ́n fi máa ń ṣe ayẹyẹ ìgbéyàwó lóṣù tó bá wù wọ́n. Wọ́n lè fi sí oṣù kẹrin, oṣù kẹta, oṣù karùn-ún, oṣù kẹfà, tí ò wá fẹ́ kí òjò kó ba ayẹyẹ rẹ jẹ́. Torí àwọn àsìkò kan bẹ láti oṣù kẹrin ọdún sí oṣù keje òjò máa ń rọ̀. Àwọn Yorùbá wá lọ́gbọ́n kan tí wọ́n máa ń dá. Tẹ́ ẹ bá ń ṣayẹyẹ bẹ́ẹ̀, tẹ́ ẹ bá fẹ́ kójú ọ̀rọ̀, òjò yà lọ́rọ̀ sí ibòmíì ni. Àṣírí bá a ṣe ń mú òjò lọ́jọ́ ayẹyẹ òun ni mo ní mo fẹ́ kọ́ yín lónìí. Ẹ wá jókòó lẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ látẹnu Sẹ̀sán Adéhùsì. Èmi ṣe ìwé o, oríṣiríṣi ìwé mo ṣe. Eléyìí ni mo pè ní Agbára èèyàn dúdú apá kìíní, Agbára èèyàn dúdú apá kejì, ọ̀nàṣe medicine, ìwòsàn lóyún. Agbára ìwòsàn oyin leléyìí o. Eléyìí ni mo pè ní ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá. Ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá. Ṣé ẹ rí gbogbo àwọn ìwé yìí ẹ lè rí lórí íńtánẹ́ẹ̀tì, lórí wásáàpù, lórí email, lórí gmail. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá ń bẹ nípìnlẹ̀ Ògùn, ẹ máa bọ̀ ní bàbá olóyin bus stop ní Ìyẹ̀sí Ọ̀tà. Tẹ́ ẹ bá ń bọ̀ láti Ṣàngó, ẹ̀yẹn sáà sọ fún ọ pé yànà Ìyẹ̀sí lẹ́ ń lọ, yànà Ìyẹ̀sí Ọ̀tà, yànà Ìyẹ̀sí. Ẹ ti rí márúwá tó tò lẹ̀ lábẹ́ bíríìjì Ṣàngó. Ẹ wọ márúwá tó ń lọ yànà Ìyẹ̀sí. Tẹ́ ẹ bá dé yànà Ìyẹ̀sí, ẹ sọ̀kalẹ̀, ẹ fònà sódì kejì, ẹ rọ́kadà, ẹ rí márúwá, ẹ sọ pé bàbá olóyin bus stop ní Adébísí ní Ìyẹ̀sí Ọ̀tà, ibẹ̀ lẹ́ ń lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láti Mile 2, Agbara, Atan, Ìjú, Owódèdí Ìrókò, bẹ́ẹ̀ bá ti dé Atan, ẹ wọ márúwá àbí mọ́tò tó ń lọ sí ojú òre, Ṣàngó ojú òre, ẹ wọ̀ kẹ́ bọ́lẹ̀ ní ìyànà Ìyẹ̀sí. Bí ẹ bá ti dé yànà Ìyẹ̀sí, ẹ sọ̀kalẹ̀, ẹ rí márúwá, ẹ rọ́kadà lẹ̀, ẹ sọ fẹ́nìkan nù wọn pé ilé bàbá olóyin òríjìnà mọ́ ń lọ.
ọ́fíìsì ẹ̀ níyẹ̀sí bàbá olóyin bus stop ìyẹ̀sí ọ̀tà wọ́n gbé ń débẹ̀. Yes, tí ọba jẹ́ kò lẹ́yìn wà mo ní alágbàtà ní Mushin number 4 Aloko Laro Street ní Mushin number 4 Aloko Laro Street Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́. tọ́ba jẹ́ Ègbè lẹ́wà Àgòdò Ègbè tí a bá ti dé Sẹ̀lẹ̀ bus stop Ègbè ẹ̀yìn ẹ̀gùn márúwá tó ń lọ sí Àgòdò market Àgòdò ọjà ẹ̀bìrì number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street níbẹ̀ ẹ̀rì yàtọ̀ Mrs. Taiwo Ìyámúbọ̀ mbẹ́ number 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street Àgòdò market Àgòdò ọjà. tọ́ba jẹ́ pé nìyí jẹ mọ́ Bàrígà ṣe lọ rí wọn ní Bàrígà ní number 36 Ìlàjẹ road ní Bàrígà number 36 Ìlàjẹ road ní Bàrígà. Oyin wa wà ńbẹ̀ ìwé wà ńbẹ̀ ṣùgbọ́n oyin wá lásìkò yìí àwọn tó ti ràwé wa tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹnu ẹ̀ nìkan lóyin wà fún lásìkò yìí. kò ń ṣe pé mọ̀kàdé oyin nìkan ni mo fẹ́ oyin nìkan àwọn kan máa ń pè oyin nìkan ni mo fẹ́ oyin òrìjínà ìwé òrìjínà ló wà nílẹ̀ báyìí. àwọn tó bá ra ìwé òrìjínà wọ́n ò ròyìn òrìjínà. Òru ni wọ́n máa ń lọ kó oyin ta ló fẹ́ lọ kó oyin lóru báyìí. èèyàn jáde lọ́sàn gan ọ̀n ka Psalm 91 kó tó kú òlé kẹwàá tó máa lọ sínú oko lóru ẹgbẹ́ nǹkó yín kì í nítorí pé oyin wọ́n nìyẹn o. àwọn tó ràwé wa tó fẹ́ lo oyin gidi ròyìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ràwé tẹ́ fẹ́ ròyìn pẹ̀lú ẹ̀ oyin wà fún yín. kí wá padà sórí tí mo sọ ewé yìí ó ní àwọn bàbá wa ń pè ní ìtìpọ̀n ọlá tó máa ń fà nílẹ̀ báyìí. ìtìpọ̀n ọlá abìfàgbúrú wọ́n ń lò fásèjẹ́ ṣùgbọ́n wọ́n ń lò ó tá a bá fẹ́ ṣayẹyẹ tá a fẹ́ kí òjò kó ba àríyá wa jẹ́. nǹkan kékeré lẹ́sẹ̀ o ẹ lọ ra èédú ẹ wá kìnní tí wọ́n fi ń fi tùràrí yẹn ẹ kó èédú sínú ẹ̀ tí wọ́n fi ń fi tùràrí. tẹ́ ẹ bá ní ẹ lọ wá agolo tẹ́ ẹ bá rí agolo ẹ fi èso lu ihò sára ẹ̀ tẹ́ èéfín òsì máa jáde ẹ wá kó èédú sínú ẹ̀ ẹ sáná sí ẹ̀rọ akẹ́rọsìn sí ẹ sáná sí tó bá ti dó tí gbogbo èédú ti di iná ẹ wá já ewé yìí ẹ já ẹ kó sínú ẹ̀ ẹ já kó pọ̀ ẹ kó sínú ẹ̀ bí èéfín bá ṣe ń rú báyìí ní agbára Ọlọ́run òjò ní rọ̀ níbi ayẹyẹ yín òjò ní rọ̀ bẹ́ẹ̀. ìgbà táwọn ṣe tíátà láyé ìjọ́un tá a bá fẹ́ ṣeré níbì kan tójò ṣú tá a bá lò báyìí òjò ní ba ibi tá a ti fẹ́ káwọn èèyàn wá wò wá torí àwọn tíátà ayé ìgbà yẹn wọn ò polówó nu rédíò á jókòó lórí mọ́tò ni wọ́n mọ̀ ké ẹ wá wò wá o àwa tún ti dóde o ẹ̀yin ará Ìyẹ̀sí ará Ọ̀tà ará Ojú-Òré ẹ wá wò wá o ará Òde Ajé Alálùbọ́sà ẹ wá wò wá o ará ọjà Agbó nìbàdàn ẹ wá wò wá o ẹ̀yin ará Mọ́nà tán ẹ wá wò wá o. orí mọ́tò làwọn èèyàn ó jókòó sí tí wọ́n máa kọrin wọ́n wà máa hap pépà ambi wọ́n máa fáwọn ìpè ẹ wá pàdé wa ní ICC primary school tá a ti fẹ́ ṣe láyé ọjọ́. ibi àti fẹ́ ṣe tójò bá fẹ́ wá rọ̀ báyìí nǹkan tá a bá dárú ọgbọ́n yìí at least tí ó bá lè mú gbogbo local government yẹn tán yóò mú àfọ ẹ̀ tí èéfín bá ti ń rú sókè báyìí òjò ò ní rọ̀. bẹ́ẹ̀ ni ewé ìtìpọ̀n ọlá tó bá jẹ́ náà gi lẹ dá tẹ̀rẹ̀ èdú ẹ̀dá náà gi tí náà gi ń bá kẹ̀ tán ẹ kó ewé tó pọ̀ dáadáa ẹ kó sórí ẹ̀ ewé yóò ní jóná bí ò ṣe jóná yẹn tó bá ń rú túútú báyìí gbogbo òjò yẹn máa káwọ́ ńlẹ̀ ni. Yorùbá ìbọn ọlọ́ọ̀ ìbẹ̀ èèyàn Yorùbá ní ọgbọ́n ń bẹ èèyàn wà ọgbọ́n ń bẹ èèyàn wà. ẹ gbìyànjú ẹ fẹ́ ṣayẹyẹ àsìkò òjò ní o kò ń sásìkò òjò ṣùgbọ́n ẹ fẹ́ kójò ó bàjẹ́ tí ẹ bá ṣe kinní òjò ní rọ̀ bẹ́ẹ̀ yóò rọ̀ lápá mi kò ní dọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni
gbogbo ẹ̀ tẹ̀ ń wò mí ẹ má gbàgbé o mo ti sọ fún pé èmi ń ṣèwé o African Power Part 1 òní apá kìíní tí ìtọ̀ ṣúgà bá gbókàn tó bá gbára wọ̀ egbò kan ń bẹ tá a bá rẹ̀ sómi bẹ́ẹ̀ tí ẹ bá mú fọ́sẹ̀ kan kọ́ lọ ṣe tẹ́sítì wò ni wà lẹ́tàlẹ́ egbò ìtọ̀ ṣúgà yóò lọ ó wà ní òwe yìí bọ́yìn obìnrin bá kéré tó fẹ́ kó tóbi ó wà ní òwe yìí nǹkan kékeré là ń lò fún àǹtí wa kan gbà jí gbé lábúlé àwọn boyfriend ẹ̀ tó ń fẹ́ tẹ́lẹ̀ ọ̀rẹ́kùnrin ẹ̀ ó jí gbé ọyàn ni ò tí ì yọ ẹ̀ ọlọ́gbọ́n táwọn bàbá wa lábúlé dá sí àṣírí yẹn bẹ lọ́ọ̀ mi mo wá fi sínú ìwé yìí bẹ́ẹ̀ ni tí nǹkan ọmọkùnrin ọ̀bà gùn tó náà ó ti dájà lẹ́lẹ̀ rí ó dájà lẹ́rì tí wọ́n sọ pé ò tí ì rí ṣe ni tí bọ̀dá wa ń pè é ẹni ló ń yọ̀ mí ẹni ló ń yọ̀ mí nígbà wọn padà rí wọn rí pé kíní ẹ̀ kéré wọ́n dọ́gbọ́n sí i níta fi ṣe ó wà nínú ìwé yìí mo pé ní Agbára Èèyàn Dúdú apá kìíní bí jíjẹ mímu bá lera díẹ̀ èèpo ọsàn la fi ń ṣe èèpo ọsàn igbó lọsàn ń gbé ọmọ aráyé ló ń lànà lọ bá bó o lẹ́sẹ̀ ṣe èèpo ọsàn tó jẹ́ pé jíjẹ mímu ọmọ wá ní rọrùn ó wà bí ọ̀nà kì í dí kádì ẹ̀ mọ́ débi àbẹ́ ọ̀nà ìdí kádì ẹ̀ mọ́ débi àbẹ́ èèpo ẹyin adìẹ tádì ẹ̀ bá pamọ́ tẹ́tẹ̀ ń dànù ẹ stop ṣíṣe bẹ́ẹ̀ ẹ mọ́ dànù mọ́ n tẹ́ fi kún tẹ́ fi ṣe ó wà nínú ìwé yìí African Power Part 1 èèyàn máa rówó ọ̀nà ọ̀la kò ń jẹ́ December lẹ́ẹ̀ máa ronú January ilẹ̀ eléyìí ni mo pè ní Agbára Èèyàn Dúdú apá kejì Agbára Èèyàn Dúdú apá kejì apá kìíní rè apá kejì rè bẹ́ẹ̀ni mi bá gbaṣẹ́ ó gbọ́ṣẹ́ lọ́dọ̀ àáfàá lọ́dọ̀ wòlíì lọ́dọ̀ ṣègùn bílẹ̀ tó bá ṣiṣẹ́ dẹ́kun ṣiṣẹ́ mọ́ kí lẹ́ẹ̀ ṣe tọ́sẹ̀ yín ọmọ ṣiṣẹ́ padà kí lẹ́ẹ̀ ṣe tó gùn ní bàjẹ́ mọ́ ẹlòmíà lóhùn òun ẹsẹ̀ dúdú funfun tí wọ́n fọ́ pupa tí wọ́n fọ́ èwo lórí sẹ́ẹ̀ bó ṣe máa ṣe tó máa ṣiṣẹ́ ó wà bíi Agbára Èèyàn Dúdú apá kejì African Power Part 2 yes bó ṣe wà yìí òun wá awọ́rò tó dáa fún ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mọ́sálásí sùkúù iléèwé hòtẹ́ẹ̀lì event center pé kákan wàá jẹun ká ṣe ṣọ́ọ̀bù ẹ òun fáwọ́rò ìgò oyin kan ẹ̀gúsí agolo kan àti kinní kan lọ́fíìsì yẹn ó wà ní ìwé yìí African Power Part 2 Agbára Èèyàn Dúdú apá kejì ẹ kú ojú lọ́nà apá kẹta tó ń bọ̀ lọ́nà ẹ lè rí gbogbo ẹ̀rà ní email ẹ tẹ̀ ló WhatsApp àti email ẹ rí ń bẹ̀ ṣùgbọ́n ẹ bá fẹ́ rà ẹ má bọ́ bàbá olóyin bus stop ìyẹ̀sí ọ̀tà àtọ̀dọ̀ àwọn alágbàtà mi gbogbo tí mo dárúkọ fún ilé ẹ̀kan ní Mushin ní Bàrígà ní Ègbè tí ẹ bá lẹ́ẹ̀kì ètò mi òní mo ní tẹ́ ẹ bá fẹ́ ní ètò mi tòní ẹ dákun torí Ọlọ́run ẹ̀yẹn ṣe báyìí fún mi o yìnyín kẹ́ni ṣe mí yìnyín kẹ́ni ṣe mí ẹ ṣe báyìí fún mi ẹ bá mi share rẹ̀ ẹ pín kó délé kó dóko lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín àmọ́ ẹ sọ fún wọn pé bàbá máa ń tàwé oríṣiríṣi ìwé 5 mo ti ṣe ẹlẹ́kẹfà ń bọ̀ lọ́nà lẹ́yìn ètò yìí ẹ̀yin tẹ́ ẹ ti ń wò mí tẹ́lẹ̀ àbí ẹ̀yin ò tiẹ̀ tí ì gbọ́ mo tún ní àwọn channels mi tẹ́ ti lè wò mí tẹ́ ẹ bá wo Kíni Show ọmọ Ìbàdàn Kíni Show rẹ ó jàre Kíni Show tí ẹ bá lè wo Kíni Show ẹ bá mi ń bẹ̀ mo tún kọ́ yàn níṣẹ́ ń bẹ̀ àwọn sẹ́tà ń sọ ń bẹ̀ ó yàtọ̀ sí tíbí o mo ní bàbá olóyin original television bàbá olóyin original television èmi náà lẹ́ẹ̀bà ń bẹ̀ lágbára Ọlọ́run ọmọ mi kan náà wá wà lórí íńtánẹ́ẹ̀tì Mr. Lasbon comedy Adéwùsì ẹ̀yin ẹ̀tẹ́ ẹ̀rí èmi náà máa ń wà ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń kó àwọn èèyàn ṣẹ́ ń bẹ̀ Mr. Lasbon comedy ó wà nílé lásìkò ọdúndé yìí yóò fẹ́ láwọn fídíò tó jẹ́ pé ẹ̀tọ́ máa wò pé ọmọdé ló tún dára báyìí ẹ padà síbẹ̀ ká ẹ lọ wò Mr. Lasbon comedy Adéwùsì títí dìgbà míì tẹ́tùn máa gbọ́ mi ẹ má gbàgbé ètò tẹ́ wò lónìí ní Agbára Èèyàn Dúdú o Agbára Èèyàn Dúdú tẹlifíṣàn lẹ wò lónìí tẹlifóònù nọ́mbà mi ó wà lórí screen 08054749455 títí ìgbà míì tẹ́tùn máa gbọ́ mi láyọ̀ o.
bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.